Èmi ni Imam Abu Rahima. Olówó Èkó ẹ kálẹ́. Èmi ni Imam Abu Rahima Mikael. Ìyẹn Mo àṣàrà. darapọ̀ mọ́ yín. Wọ́n Kì í forúkọ ṣe yín gbowó láti ni. kí ló ń sọ? Ẹ jẹ́ kó Ó sọ̀rọ̀, dé ẹ ṣe jẹ́ kó àfọwọ́ ẹ jẹ́ ẹ kó má sọ̀rọ̀, ẹ jẹ́ kó bínú ẹgbọ́n sọ̀rọ̀. sókè Ẹ ẹ má jọ̀ọ́. bínú ẹgbọ́n sókè Àkànbí ẹ má bínú wọ́n kàn ṣe introduction orúkọ wọn Ṣé mi ò ní introduce ara mi ni? ẹ má bínú ẹ jẹ́ ẹgbọ́n sókè lọ àmọ́ yín bọ̀ ẹ tẹ̀síwájú ẹ ṣé Mọ̀ mí mo láti introduce ara mi sí yín. bẹ́ẹ̀ ni ẹ ṣé ẹ má bínú ẹ tẹ̀síwájú. Anyway, ohun tí mo fẹ́ sọ fún yín ni wípé mo fẹ́ challenge yín lórí ta ni Ọlọ́run òdodo. Ẹ jẹ́ kí ká arrange fún dialogue yẹn. So ohun tó bá jẹ́ condition yín ẹ send ẹ̀ sí mi. Condition tèmi náà màá send ẹ̀ sí yín. Ẹ jẹ́ kí n mọ nọ́mbà WhatsApp tí a máa fi make a correspondence láàrin ara wa síra wa. Kò jù báyẹn lọ. Because níbí báyìí, I need the phone number, I need anything, ṣe get. Báwo la ṣe fẹ́? Ẹ ti wà lókè báyìí, nǹkan tẹ́ bá fẹ́ béèrè ẹ béèrè gbangba la santa. Mr. Talim Mr. Mo Talim wá láti wá a put ti gbọ́ challenge sí yín ni. Mr. Talim ẹ ti gbọ́ so tẹ bá fẹ́ challenge wa challenge kan tó wà ń ta fún wa ń sìn torí a fẹ́ kí gbogbo àwọn bàbá wa ìyá wa àti àwọn tó jàbúrò àwọn ẹ̀gbọ́n wa àtàwọn ọmọ wa náà nílé lóko kọ́ mọ̀ nǹkan tí ṣẹ̀ríà lọ jẹ́ so tẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà lọ a máa fún yín ní ìyọ̀ǹda kẹ́ mú ọjọ́ kadẹ̀ wá bí ta máa lò nípa ṣẹ̀ríà lọ torí òun nìkan tó fẹ́ gbé wá sílẹ̀ wa so ìjẹ́ ṣẹ̀ríà lọ ṣòfin tó dáa ni tẹ bá fara mọ́ yẹn a ṣetán láti bá yín ṣe ìfigagbága tó bá tẹ́ A lọ́rùn máa ẹ sọ jẹ́ ká mọ̀. ṣẹ̀ríà lọ. A máa sọ ṣẹ̀ríà lọ. Gbogbo ń tẹ̀ ń fà pátápátá ìpìlẹ̀ gẹ́gẹ́ Ẹ̀sà ní ẹ má gbọ́ ẹ̀sà ẹ má ní bínú Ọlọ́run. ẹ má bínú sà ẹ ní sùúrù ìkan tó jẹ́ tó ṣe pàtàkì fún wa torí ọjọ́ ọ̀la ilẹ̀ wa ó jẹ́ nǹkan tó jà wá Aláwo lógún tẹ̀ ń bà ló kọjá òun ò ṣe pàtàkì má fún yín. gbọ́ tábà ti Aláwo tẹ̀ sọ ń pè náà sí gidi òun ò ṣe pàtàkì. ẹ má bínú sà ẹ rí Ṣé pé bọ́lá ló ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣẹ̀ríà? ẹ ní sùúrù òun náà ni ẹ ní sùúrù sà Ẹhẹ́n. ẹ jẹ́ ń délé ọ̀rọ̀ ṣẹ̀ríà lọ tá a bá sọ níbẹ̀ lè wá tún sọ ẹ lè wá kó ṣèpolongo fún wa pé aláàdá wa alátẹ̀dẹ̀ ń sọ kò rí bẹ́ẹ̀ o bọ̀ yìí tó jẹ́ pé àwọn bàbá wa àwọn ìyá wa àwọn ẹbí wa nílé lóko tí a rí bó ṣe balẹ̀ haúsá jẹ́ ìyẹn ṣẹ̀ríà lọ tẹ́ bá fara mọ́ kẹjẹ́ ká mú ọjọ́ kadẹ̀jọ sọ ìjẹ́ ṣẹ̀ríà lọ ṣó dá fọmọlúàbí ṣé ibi tó bá wọ̀ ṣó máa ń bàjẹ́ nàbọ̀ máa ń tún ṣe tẹ́ bá fara mọ́ ká sọ tẹ́ bá fẹ́ fi Okay. wàhálà kún ẹ lè wá fi kún nǹkan tí Ẹ mo máa rò gbọ́. bóyá a lè sọ nìyẹn mo ti gbẹnu gbogbo lé sọ̀rọ̀ ẹ ṣe. Ok. Ṣẹ̀ríà òní ti àlọ́ ò. A lè ẹ dìbé máa gbọ́ ṣe fẹ́ ka sọ́ǹsìn ni ṣe fẹ́ ka Ẹ jẹ́ kí n sọ́ǹsìn ni sọ̀rọ̀. No. mo ní ṣe fẹ́ ka sọ́ǹsìn ni torí tó bá ti yé egun ti yọrẹ wa ṣe fẹ́ ń sìn Rárá ẹ sìn máa gbọ́. ok Ẹ gbàlàyé tèmi náà nà. Ṣẹ̀ríà àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ok. Ọlọ́run tẹ̀yìn náà ń pèpè sí òfin tiẹ̀. A wà á compare a contrast. Kò gbọ́dọ̀ jẹ́ lórí ṣẹ̀ríà nìkan. Ẹ̀bẹ̀ náà ní Ọlọ́run. bàbá ẹ má Sọ́wọ́ bínú sà olófin ni. mi ìmọ̀ bí ẹ má gbọ́ mi ìmọ̀ bí Yorùbá nìyí àwa ò Ọlọ́run wa ò lófin kankan àwọn ìjọba Ọlọ́run ti yóò lófin. ẹ jẹ́ ń délẹ̀ sà àwọn Ok. ìjọba adarí ìlú àwọn ni wọ́n ń ṣe òfin tá a fi ń gbé Ok. ayé mo ti yanjú Ok. yẹn tẹ́ ẹ bá fẹ́ sẹ́ ẹ má jẹ́ ẹ má mo pa gbàlagbà ní ẹ má wà lọ wà ń fún tẹ́ ẹ bá fẹ́ Èmi ò ń sìn lọ́yìn àbí kẹ́ ẹ fún mọ́ ẹ má gbọ́ àbí ẹ kẹ́ ẹ mi ò mọ́jọ́ lọ́yìn ẹ má fún gbọ́ tẹ́ ẹ bá fẹ́ ń sìn àbí kẹ́ ẹ mọ́jọ́ ẹ jẹ́ ká sọ lórí ṣẹ̀ríà lọ No. ìjẹ́ ṣó da ṣó bójú mu láwùjọ àwa ṣetán nígbàkúgbà tẹ́ bá fẹ́ yàtọ̀ sọ́jọ́ ọṣẹ́ wa bọ̀ báyìí ń sìn àti ìdílé tẹ́ bá fẹ́ ń Bẹ́ẹ̀ bá sìn ti àṣetán ń ọ̀sùn sìn gbọ́. ṣe Bẹ́ẹ̀ bá fẹ́ ń ti sìn ní ká fún yín Ọlọ́run tó lófin. ṣe Bẹ́ẹ̀ bá fẹ́ ń ti ní sìn Ọlọ́run sàkà tó fún lófin. yín ṣe fẹ́ ń sìn A sàkà lè fún yín. compare. A ní láǹfààní ká compare ká contrast láàrin Ọlọ́run tó ní ṣẹ̀ríà àti Ọlọ́run ti bàbá yín. a ní ṣe fẹ́ ń sìn ká bẹ̀rẹ̀ Àmì èsè dìbéètì wọ̀ndọ̀rùkú báyẹn. so ẹ jẹ́ ká mú ọjọ́ ká sọ nípa ṣẹ̀ríà lọ ìjẹ́ ṣe ṣẹ̀ríà lọ ṣó da ibi tó bá wà
ṣé dáadáa ló máa ń ṣe àbá burú ẹ jẹ́ ká sọ so tẹ bá fẹ́ ká fọwọ́ sí Sharia ká mú law ọjọ́ tẹ bá and fẹ́ your law and your God's laws. bàbá àwọn ò ní lọ lè mú ìjọba ló ń Sharia law ṣòfin nìkan. ẹ má bínú That is unfair. That is unfair. mufti Manchester Ọlọ́run kan ṣe lè wà ń ń bẹ̀ pèpè sí. mufti Ọlọ́run Manchester kan lè ń ẹ ṣí pèpè máìkì sí. sà mufti Manchester ẹ má bínú Mr. Talim olówó Mufti, èkó mo rí pé ẹ káyé mufti jẹ́ kí Manchester káyé no ẹ jẹ́ kí mufti Manchester yẹn bá wọn sọ̀rọ̀ mufti Manchester ṣé máa ṣàlàyé fún wọn tí wọ́n bá ṣe tán ẹ sọ fún wọn bí àwọn máa gbọ́ ẹ̀yìn àwa Ọlọ́run Olódùmarè òṣòfin ẹ máa gbọ́ ìjọba ẹ máa jẹ́ ń délé ẹ̀kọ́ fẹ́ràn yín sí wọn ni ẹ máa gbọ́ ìjọba ló ṣòfin Ọlọ́run ti yóò lófin. Àwọn ìjọ. Mr. Talim ẹni sùúrù náà so mufti Manchester bá a sọ fún wọn ìjọba ló ṣòfin tá à ń lò but Allah lófin so ṣọ́ọ̀ṣì tán ká sọ́n pa ṣèríà lọ àbọ̀ ṣe tán so Manchester ẹ wá ẹ jẹ́ kí mi náà sọ tí mo fẹ́ sọ pẹ̀lú ẹ jẹ́ mi náà sọ tí mo fẹ́ sọ pẹ̀lú Ọlọ́run tẹ́ ń pèpè sí Ọlọ́run Yorùbá tẹ́ ń pèpè sí yẹn kí lòfin tó gbé kalẹ̀ fún yín Ọlọ́run tí yín kàn dá yín sáyé mufti Manchester àti dá yín lóhùn Ọlọ́run Elédùmarè ò ṣòfin fún wa ìjọba ló ń ṣòfin Ọlọ́run tí yóò lófin kí ló tẹ́ wọ́n kàn dẹ́mu Ọlọ́run àwọn èèyàn kí ló tẹ̀ ń kàn dẹ́mu Ọlọ́run àwọn èèyàn Ọlọ́run tí yóò lófin. bírèdà yẹn bí rogún báyìí kí ló kọ́ Ọlọ́run ti yín. ẹ lọ kọ́ nọ́mbà ẹ kàn gbégbé sí ayé bí làtẹ́rà Ọlọ́run Elédùmarè kẹ lọ. mufti ó dẹ̀ ń gbé abroad sí báyìí ló gàn tó àsọpọlọ yín yóò lò báyìí ẹ dẹ̀ wà lábroad ọlọ́run pẹ̀lú òfin let us use our sense now tó bá lọ tọwọ́ bọ náà ọlọ́run ló máa sọ fún ẹ pé kó lọ tọwọ́ bọ náà àbí kó má tọwọ́ bọ náà ni tẹ́bí bá ń pa ẹ́ tó ọlọ́run ló máa sọ fún ẹni kí lẹ́yìn sọ kí lẹ́yìn pípọ̀ yìí máa sọ lẹ́nu gan ẹ ṣe gọ̀ báyìí náà kí ló kan ọlọ́run pẹ̀lú òfin ẹ̀yin náà máa wo bẹ́ẹ̀ yín sọ̀rọ̀ láàrin ọ̀pọ̀ èèyàn ọ̀rọ̀ tọmọdé ò bọ̀lọ̀ sọ lẹ́nu alárùn yín ẹ̀ ń sọ̀rọ̀ bíi bẹ́sáìdì kí ló ń sẹ́yìn pípù yìí gan sí ìwé tó wá ronú fún inú sọ ayé yìí dàbá yìí. Àkànbí ẹ má bínú so ẹ jẹ́ ká ṣe tó bá padà yé wọn ká lè mọ́jọ́ tó bá fẹ́. kò lè yáwó eléyìí ẹ jẹ́ ká tún. bí mufti bá broad ló wà kò lè ronú náà. so mufti Manchester kí lẹ fẹ́ sọ ń sìn àwà pẹ̀lú yín mufti Manchester tẹ bá ti ṣe tán. nǹkan àfikún tèmi fẹ́ ṣe ni pé ẹ̀yin èèyàn wa Ọlọ́run ò lófin èèyàn ló ń ṣòfin nílẹ̀ lárúbáwá tán bá jalè kí Islam tó bẹ̀rẹ̀ wọ́n máa ń gé ọwọ́ ẹ̀ ní òfin wọn nílùú wọn ni kò kan àwa ẹ ṣe sùúrù bàbá yìí. wọ́n máa dìyìn lọ́wọ́ mú láti máa kú àbàjẹ́ tẹ́ fẹ́ máa wù. ó dàbẹ̀ ẹ̀yìn sọ̀rọ̀. ṣáàlà ẹ fi ibi tó wàhálà hàn ẹ kọ́kọ́ fi wàhálà hàn wá náà kárí ṣáàlà ló máa dìyàn lọ́wọ́ mú ni àbẹ́yìn àfa ọwọ́ Ọlọ́run ti yín wà ọwọ́ Ọlọ́run ti ti yín ibo ló wà. ìbẹ́yìn lè sọ pé àlà máa dì wá lọ́wọ́ mú ibo lọ́wọ́ àlà yẹn wà. ọwọ́ Ọlọ́run ti ti yín ibo lọ́wọ́ rẹ̀ wà. ṣèyí kì ọyàn àṣì torí fọ́nrán kan ń já rìnrìn lórí ẹ̀rọ ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀rọ ká sọ pé àwọn mùsùlùmí ni àwọn ní bandit tí wọ́n ń pa gbogbo àwọn èèyàn lẹ̀ Yorùbá àwọn náà ń jí àwọn èèyàn kó. àwọn èèyàn fi fọ́nrán fi síta wọ́n nípa àwọn ọ̀rọ̀ àwọn bandit yẹn tó ń jẹ ẹrin èèyàn. ẹ ṣe sùúrù ẹ afẹ́ ka Quran tiwa ẹ ṣe sùúrù ẹ jọ. ẹ ṣe sùúrù ẹni yìí náà kí fẹ́ gbọ́ èèyàn bíbá yìí. ẹ má wọrí. Nothing go happen. Allah ò lè ṣe nǹkan. Muhammadu tẹ̀lé ò lẹ́yìn. Muhammadu ò lẹ́yìn. Ikú oró ni Muhammadu. Mufti Manchester ẹ má ṣe pé gbogbo àwọn ọmọ tó Muhammadu bí kò séyìí tó gbẹ̀yìn rẹ̀. Àkànbí ẹ jẹ́ ká bí àwọn ṣe tán Àkànbí ẹ ní sùúrù Àkànbí àbẹ má bínú mo ẹ jọ. So Muhammadu pàṣẹ ayé kò látúbọ̀ tán. Mufti Manchester ẹni tó ń tẹ̀lé ikú oró ló. Àkànbí ẹ jẹ́ fi wọ́n lẹ̀. Mufti Manchester ẹjọ so kẹ bá ti ṣe àlọ fẹ máa ṣe pé fún Àkànbí ẹjọ fi wọn lẹ so civil law àti ṣe pé fún yín ẹni sùúrù mufti náà civil law àti sharia law so tẹ bá ṣe tán ká sọ nípa ẹ̀ àwa ti fún yín ní civil law ìyẹn mú sharia law wá ká sọ nípa ẹ̀ ṣe fara mọ́ òfin Allah àtòfin ìjọba ká sọ nípa ẹ̀ ṣe tán àbẹ ṣe tán. tó bá yẹ kúrò òdodo lẹ kẹ mọ múre kó olú yìí báyìí gbọ́dọ̀ òdodo èmi náà wà kí n má múre kó olú ọyẹ ẹjẹ àtúnṣe pé fúnra wa ọyá.
kí tún látújọ́ ń fà tó pé ọ̀ṣẹ́ pé ó yẹ kẹdáná tẹ́ ní bọ́nú ẹnu nínú láìpọ́dọ̀ òdodo lẹ́wà ó yẹ ẹja ṣépè lera ọbẹ̀. ó yẹ ẹṣẹ ó yẹ báwa ṣe à ń gbọ́ ó yẹ ẹṣẹ àti dákẹ́ fún yín ẹṣẹ. ó yẹ ẹyẹ ṣe láìpọ́dọ̀ òdodo lẹ́wà ó yẹ ṣépè kí ni wọ́n ṣépè lera. mi ò ní ṣẹ́ méjèèjì ẹ̀yin ẹsẹ̀ ti yín fúnra yín ẹsẹ̀ ti yín fúnra yín. ẹṣẹ́ méjèèjì à ń gbọ́ yín. kì í ṣe méjèèjì ẹ̀yin ẹsẹ̀ ti yín fúnra yín kí mi náà ṣẹ́tẹ̀ mi náà fúnra mi. ẹ máa gbọ́ tó mú sí yóò lẹ́yìn fún yín bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. ẹ máa gbọ́ mú sí ṣe ṣe tán. àánú iṣẹ́ mi ẹ fi ayé yín àtàlì kí ọmọ yín ẹ fi ṣe tán fún dìbẹ́tì yẹn ṣe ti ṣe tán bẹ́ẹ̀ ṣe ẹ lọ káàdùn fún ọmọ ọdún tó ọmọ ọgbẹ yìí. ẹ jẹ́ kí bàbá yẹn sọ̀rọ̀ bàbá yẹn bàbá yẹn máa ṣe yín. kọ́kọ́ fún wa 5 minutes kátà lè fi kàn kátà fẹ́ ka ẹjọ́ gbogbo lé 5 minutes. ẹ jẹ́ kí bàbá Teslim yẹn ṣe mic àwọn gangan ní àfáà mufti so àwọn ni wọ́n fẹ́ pè wá fún ìpèníjà bí àìsàn ìjàgbága. ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹni kí wọ́n ṣí mic mufti ẹni kí bàbá ṣí mic. a ti send invite ní wọ́n já àfáà rẹ̀ sọ̀rọ̀. Mr. Taslim ẹ lè ṣí mic yín ká gbọ́ òkè Talim. tẹ́ ti gbọ́ báyìí. ẹ bẹ́ẹ̀ náà ti ń gbọ́ yín so bàbá ẹjọ́ èwo lẹ fara mọ́ òfin ṣèlú àṣekásọ nípa ẹ̀. ẹ ní sùúrù nígbà tí mo wá bá yín mo ní ká dìbéètì ta ni ọlọ́run òdodo ẹni rárá bẹ́ẹ̀ kọ́ ẹni tó wà wájú yín lọ́rọ̀ ṣẹ̀ríà àbí. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni. all right mo wá sọ fún yín wípé it is unfair kẹ́yìn ní ọlọ́run tẹ́ ń pèpè sí tẹ́mi náà ní ọlọ́run tí mò ń pèpè sí. Ọlọ́run yín lófin kò lófin ẹgbẹ́ bọ́ọ̀ta Ọlọ́run tèmi ó lófin ìgbé bọ́ọ̀ta àwa kọ̀ǹpìà òfin Ọlọ́run ti yín àtọ́lọ́run ti wá ayé ò wá gbọ́ simple mi ò lè kọ̀ǹpìà òfin Ọlọ́run tèmi. sọ wípé Ọlọ́run ò lófin wọ́n ti sàn yẹn fún yín so ṣé kọ́ lọ fọ́ọ̀mù òfin kan ọjọ́ sílẹ̀ wo ló sọ pé Ọlọ́run ò lófin. àfàtẹ́límù ẹni sùúrù problem tẹ́yìn ní pípò yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ ìwé tó ń kọ láti Saudi àbí China ló ronú fún yín so ẹ lè dá ronú fúnra yín ẹ má bínú o. àkọ́kọ́ nílẹ̀ Yorùbá a ní àṣà àti ṣe a dẹ̀ gbé lọ sílùú kankan ilẹ̀ Haúsá ilẹ̀ Ìgbò ló súnmọ́ wa jù a gbé lọ́bẹ̀ pé tí wọn ò bá gbà wọn máa wọná tó bá gbà wọn máa wà lùjọ́ náà a fi threatening ìlú kankan àṣà àti ṣe wa ní nǹkan tá a bá lọ́wọ́ àwọn bàbá wa nìyẹn ó dẹ̀ tẹ́ wa lọ́rùn Islam náà ń gbé káàkiri gbogbo àgbáyé tó fi ń dá wàhálà lẹ̀ Islam ló wọ Afghanistan látìgbà tí Islam ti dé Afghanistan ìlú wọn ò nísinmi àtìgbà tí Islam ti wọ Somalia ìlú wọn ò nísinmi Islam ló délé Haúsá wọn ò nísinmi bẹ́ẹ̀ ogun ìtàjẹ̀sílẹ̀ ní everyday Pakistan the same thing mo ní èèyàn kan ọmọ Pakistan ni wọ́n gbé wọn wá láti ìlú wọn ni wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ péjọ́ wo ló ti lọ sílùú wọn ìgbà táwọn ti dé Germany àwọn ò lọ sílùú àwọn pé Taliban ti pa gbogbo àwọn fámílì àwọn wọ́n á nítorí kí nítorí ìjẹ̀lìbáàbù. so nílẹ̀ Yorùbá Ọlọ́run ò sọ òfin kankan pé báyìí láti lè lò gbésí ayé làákàyè ló fún wa ká fi sísítẹ́ẹ̀mù lé ayé wa ó dẹ̀ ti fún wa ní sense automatic ni ó bá wa wálé ayé ni. Ọlọ́run yóò gbé jáde ni. Tẹ́ bá mọ̀ pé ẹ bá rẹ́dì Islam tẹ́ ń gbé kiri tẹ́ ń polo kiri àgbáyé tẹ́ bá mọ̀ pé ìwé yín o aláàánú ó sùọ̀ fún yín gbangba làṣántà ẹ mú dé. Mr. Talim ẹni sùúrù a fẹ́ ka nǹkan fún yín ayamadele kẹjá ka bí Muhammadu ṣe bókù sùn bí Muhammadu ṣe jalè ẹjẹ ká. ká wọ́n sì ka bí wọ́n ṣe ní ká máa jẹ èèyàn nínú Islam. ó yá ẹgbẹ́ sókè tẹ́ bá lè kà yín ká lọ ka àwọn tó kù náà. so àwọn èèyàn tó ń jẹyàn àwọn mùsùlùmí tó ń jẹyàn la fẹ́ kà jáde kí gbogbo ayé gbọ́ yìí. èyí tí ẹ bá rí fọ́nrán yẹn lọ sórí Twitter gbogbo àwọn tí àwọn alìsù náà tó ń pa àwọn sálàfì àwọn wàbíyà yẹn wọ́n ń gé ẹran ara wọn wọ́n sun wọ́n dẹ̀ ń jẹ wọn inú Islam ló wà ẹ jẹ́ àká fún yín kẹgbọ́ ẹ̀yin tẹ́ bá ti gbọ́ rí. The expert of the Safi and Ambali School of Islam jurisprudence. ẹni tó jẹ́ gbòógì nínú Islam tó ń jẹ́ ìmọ̀ọ́mù Safi a ní ìmọ̀ọ́mù Ambali àwọn ìmọ̀ọ́mù mẹ́rin tó jẹ́ ìmọ̀ọ́mù gbòógì nínú Islam. Permitted unaliving of the worry infidel. wọ́n ní ààyè wà ìyọ̀ǹda fún yín kẹ́ ẹ pa ẹni tí ò bá ń ṣe Muslim tí ò bá ń ṣe alisuna tí ò ń ṣe wàbíyà tí ò ń ṣe sálàfí ẹ pa wọ́n ní pàṣípàyọ. Or apostates under the constant circumstance of eating their flesh
to stay àbí alive. ẹni tó jẹ́ Muslim tó fi ẹ̀sìn Islam múlẹ̀ àbí ó bu ẹnu àtẹ́ lu Allah àbí Muhammadu ẹ pa nípa sípayọ kẹ́ẹ̀dẹ̀ bu awẹ́ ẹ̀ díẹ̀ bó jẹ́ gbà ya ẹ̀ ní bó jẹ́ gẹ̀ ẹ̀ ní kẹ́ ẹ bu kẹ́ẹ̀dẹ̀ yan ẹ lè jẹ́ kẹ́ fi mu gàrí ẹ lè fi mu ògì nínú Islam náà ni o. Imam An-Nawawi says. Imam An-Nawawi tí wàá gbé wọn débẹ̀ pé. There is a permission to unalive the Wari party. Wọ́n ní ààyè wà fún yín láti pa àwọn tó fi Islam múlẹ̀ ó bú Muhammadu ní gbogbo wọn ààyè wà fún yín láti pa wọn o. The apostate and moreover to eat their flesh carries no punishment. Àgàgà kó wá jẹ́ àwọn tẹ́tí sọ fún pé kó wá gba ṣẹ̀ríà tọ́lọ́run ò fẹ́ àbí àwọn tí wọ́n jẹ́ Muslim tẹ́lẹ̀ tó fi Islam múlẹ̀ àbí èèyàn kan tó ń sọ̀rọ̀ Muhammadu láìda àbó ń sọ̀rọ̀ Allah láìda ẹ pa kẹgí awẹ́ ẹ̀ díẹ̀ kẹgí ìtàn ẹ̀ ẹ lè gé gbàyà kẹgí ọyàn ẹ̀ okó ẹ̀ ẹkùn ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ yan kẹ́ẹ̀ fi mu gàrí àbí kẹ́ẹ̀ fi mu ògì nínú Islam. pepper soup. To eat it carries no punishment. Tẹ́ ẹ bá jẹ́ kò sí ẹ̀ṣẹ̀ fún yín Allah fẹ́ràn ẹ̀ débi pé nǹkan tó dùn jù mọ́ Allah ni kẹ́ ẹ pààyàn kẹ́ ẹ dẹ̀ jẹ ẹran ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá lè lọ sórí Twitter ẹ lọ wò àwọn Sálàfí àwọn wàbí alìsùn náà gbogbo àwọn èèyàn tí wọ́n pa ẹ̀ wọ́n bu awẹ́ ẹ̀dín wọn wọ́n dẹ̀ yan wọ́n jẹ́ Ìsìlámù. If the expert of the jurisprudency have allowed under war condition. Wọ́n ní gbogbo ìgbà tí ìdájọ́ nínú Islam ti fààyè gba ìyàn ó ti fún wọn ní àyè pé ẹ lè pààyàn kẹ́ ẹ dẹ̀ máa jẹ́. Believers to eat the flesh of the infidel in order to prevent harm and loss of life. Gbogbo ilé ẹ kú ọ̀lẹ́ o. Ẹ káàbọ̀ bọ́dà wa ẹni sùúrù. Wọ́n ní ààyè ti wà fún ẹ̀yin Muslim kẹ́ ẹ pa àwọn aláìgbàgbọ́ àwọn Christian àwọn Buddha Hindu Guru Maharaji àtàwọn tó ń ṣe àtiṣe wọn tí wọn bá ti ṣe Islam ààyè wà fún yín kẹ́ ẹ pa wọn kẹ́ ẹ dẹ̀ máa jẹ wọn òun lẹ ṣe ń rí àwọn Fúlàní àwọn alìsùn náà wọn wà bí àwọn Sálàfí tí wọ́n pààyàn tí wọ́n dẹ̀ ń jẹ wọn ẹ lọ wọn fídíò yẹn wà lórí Twitter ẹ̀rọ ayélujára bíbá yóò lè gbà láṣẹ fi sí ẹ lọ Twitter kẹ́ lọ wò àwọn Muslim wọ́n ń jẹ àwọn èèyàn tí wọ́n pa nínú igbó yẹn ẹ tẹ̀síwájú. This apply as well as to the transplant of organs from the apostate to the Muslim. Yépa wọ́n ní ààyè tún wà fún yín kẹ́ ẹ tún gba ọkàn wọn ẹ mọ organ kẹ́ ẹ tún gba ọkàn wọn tẹ́ ẹ bá ti pa wọ́n lè yọ kídìní wọn bí ó fi Islam múlẹ̀ ní abẹ́ ẹ mú kò fẹ́ ṣe Islam ẹ lè pa kẹ́ yọ ọkàn ẹ kẹ́ yọ ẹ̀dọ̀ ẹ kẹ́ yọ kídìní ẹ ààyè wà fún yín nínú Islam kò kì í ṣe ẹ̀ṣẹ̀. one of the reasons tí wọ́n ṣe ń gbé òkú àwọn tó bá kú sí Saudi lẹ̀ because téèyàn bá kú kidney ẹ lọ confam ẹ kidney àwọn internal organs yẹn kò lè tètè kú ẹ rí pé wọn kì í gbé òkú àwọn èèyàn tó bá kú síbẹ̀ wọ́n ń gbélẹ̀ ẹ̀yìn ọkàn àwọn Arab Islam irọ́ lásán ni wọ́n kàn wá fi báyé wa jẹ́ ni. So ẹ̀yin èèyàn wa àákàbí Muhammadu ṣe bókù sùn ẹ jẹ́ ká tètè máa fi ẹ̀sìn Islam lẹ̀ o wọ́n máa gba gbogbo ọkàn wa tán máa kó lọ sí ó làwọn àfáàyẹ fi ń rówó ra mọ́tò wọn níṣẹ́ o kéwò kí ń dowó o wọ́n ń dọ́gbọ́n pa àwọn èèyàn díẹ̀díẹ̀ wọ́n ń yọ kídìní wọn àti gbogbo àwọn nǹkan lára wọn wọ́n dẹ̀ tún jẹ wọn olòṣì ni wọ́n o so ẹ jẹ́ kí n gbé bó ṣe bókù sùn wá ẹ ṣe. Ẹ ṣeun àmọ́ bí brother wa sà ló fẹ́ ní nǹkan tó fẹ́ sọ. Èmi náà mo fẹ́ sọ̀rọ̀ mo ń wo live video mo máa ń wo live video MS Baba mo sì máa ń wo live video olówó Èkó náà dáadáa mo máa ń tẹ̀lé gbogbo fídíò yín but òní yìí mo ń wo debate ẹ̀yin àtàwọn àfáà oyè yín ẹ̀yin àtàwọn àfáà yẹn gangan but ibi táwọn bíi ti bókù sùn yẹn èmi náà lọ lé kéwúrí o gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ó jẹ́ bóyá ọmọ kékeré lèmi fi lọ lé kéwú ni ó rí ẹ̀ sí mi gan. mi ò. nǹkan tó ṣẹlẹ̀ ni pé everything ló wà nù Quran but torí pé èdè táwọn èèyàn fi ń ka Quran yẹn èdè yẹn kò yá àwọn èèyàn ẹlòmíì kan kà tí n bá ti jáde báyìí ó káwọn Fúlàní kan mú òun kan bẹ́ òun lórí nǹkan tó ń kà nìyẹn ní èdè Lárúbáwá tẹ́ ẹ bá ti mú ẹ pa àwọn tó bá fẹsẹ̀ ẹjọ́ tó yọ lọ MS Baba ẹjọ́ ṣé ànábì bókù sùn lóòótọ́ ni. ó bókù sùn ṣe bó ọmọ àká ẹgbẹ́ sókè àwọn ẹjọ́ àwọn àfáà tán wá ń bá yín jiyàn kọ́ ní ìsìn ẹ jẹ́ káwọn náà sọ bí. ọkọ wá sókè ọ̀hún káwọn àfáà yẹn máa bọ̀ hàn tó bẹ́ẹ̀. èmi gan ti wá fẹ́ sẹ́ńjì okọ̀ mi báyìí mi ò já fíìsì mọ́ o. Ọpẹ́yẹmí mọ̀ ń jẹ́ báyìí Ọpẹ́yẹmí Àjàgbé ọmọ olókùn dẹ. Congratulations. Àwọn Lárúbáwá yìí gan irọ́ wọn pọ̀ gan wọ́n ní ká kírun wákàtí 5 lójúmọ́ ká kírun láàárọ̀ ká kírun lọ́sàn ká kírun láago 4 ká kírun láago 7 ta ló ṣe MS yes Àkànbí. Kán tó ka Quran kán bá ka bánu bí ṣe gbókù sùn yẹn tán ṣe àwọn kó sàló náà ka síkúlẹ̀ aláwòkọ́ ni sàló kà níjọ́ òní yẹn. jẹ́jẹ́ ẹ̀ máa gbé fídíò yẹn jáde máa wẹ̀rẹ̀ máa gbé ẹ̀ kíláyé wájú yẹn. Sàló báwo ni bọ́dì.
Mo wà okay bàbá mi. That's good. Very important. Okay. God bless you, sir. Ó yá àwọn àfáà tán ń bá àwọn MS bàbá jiyàn káwọn náà tiẹ̀ fún àwọn àwa náà lóhùn kó fi defend Islam. Torí bí Islam ṣe wà nísìn ó ti ń tojú sèmi gan nísìn. Èmi gan mi ò ṣẹ̀sìn Islam mọ́ báyìí o torí pé mo ti fẹ́ máa support àwọn MS bàbá báyìí. Torí pé mo ti rí pé Islam na scam. Tí n bá sọ nǹkan táwọn àwọn àfáà gan ti gbà lọ́wọ́ tèmi gan bí mo ṣe wà yìí screen record ó kàn balẹ̀ jẹ́ ni. But mi ò ní sọ mi ò ní tú àṣírí anybody. Ẹ jọ̀ọ́ ẹ tẹ́ lè sọ bí tánàbí ti bókù sùn fún mi. Narrated by Ibn Abbas. Ibn Abbas ń ṣàlàyé pé I, Muhammadu put on her my shirt so that she may wear the clothes of heaven. Muhammadu sì bọ́ṣọ rẹ̀ ó wọ̀ fún pé arábìnrin á lè wọ̀ gẹ́gẹ́ bí aṣọ àlùjọ náà lọ́run. And I slept with her in her coffin. Muhammadu ní òun sì fa tan arábìnrin òun kó itọ́ sí ọwọ́ òun sì fa sí lábẹ́ òun sì ń fún pàpà súpé òun kò bá sùn fún òkú. So that I may lessen. Ó wà nù àdìs. À fún yín nọ́mbà. Kí wá ló dé táwọn náà tún kí wọ́n nù àdìs táwọn lè remove ẹ̀ ní. Ó ṣọ́kẹ́. Kàtọ́ sàlù ẹjẹ́ àkàtọ́ ẹni sọ. Ẹ gbà mí. Ẹjẹ́ àkàtọ́ ó ní pé. Ànábì mi bókù súnkẹ̀. And then I. Ànábì wọn mọ̀. Mo ṣe kó jẹ́ tó. Ó yá. Ẹ má bínú. And then I slept with her in her coffin so that I may lessen the pressure of the grave. Muhammadu lòun wá fa ìtàn òkú yìí, òun kó itọ́ sí ọwọ́, òun wá fa sí lábẹ́, òun wá ń bá sùn, wá ń yọ̀ wọlé, òun á lè bá dẹ ìyà nínú isà òkú. She was the best of Allah's creature to me after Abu Talib. Muhammadu lẹ́yìn Abu Talib, ó ní obìnrin Fatima òkú yìí, ó lóun ló tún dáa jù tí nǹkan tá láàdá. The prophet was talking about Fatima, the mother of Ali. Muhammadu ń sọ Fatima tó jẹ́ ìyá Ali tó ń bá sùn lọ́wọ́. Demetrius explained, only the Arabic word here used for slept is istajat. Wọ́n wá lo àlàyé láfikún, wọ́n ní èdè Lárúbáwá kéèyàn fa itọ́ sọ́wọ́ kó fa sí abẹ́ kó wá máa fún kó máa yọ̀ wọlé, wọ́n lòun ní ìsájà. And it is often mean to lay down to have smecks. Wọ́n ló túmọ̀ sí pé kéèyàn máa fún tààtà pàpà súpé kó máa kó ìbásùn fún. Nínú àdìsí náà. Yes, Muhammad Bokusun, ó Bokusun. Kò wà illegal nínú Islam. In fact, tẹ́ bá wo àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin, mo sọ pé ma find the reference. Ó ní pé ẹ lè bá òkú yẹn sùn tí ara ẹ̀ ò bá ti tutù. For example, bóyá 6 hours. Ṣé get? So 6 hours tó bá ti kú. Aláwọn Mùsùlùmí kan náà wà níbi tẹ́mi àtàfà mi máa ń lọ ńgbà kan sẹ́ MS Baba àtolówó Èkó. Ibi tẹ́mi àtàfà mi máa ń lọ ní 2015. Sọ̀rọ̀ àti gbọ́yìn, ẹ jẹ́ ká sọ̀rọ̀ àti. Àníbi tá a máa ń lọ 2015 àwọn Ìsìláàmù kan wà tó yẹ pé wọn kì í ṣe tànàbí Muhammad. Mo ti gbàgbé orúkọ àwọn Ìsìláàmù yẹn.